Àwọn àgbàlagbà ní ilẹ̀ Yorùbá ni wọ́n máa ń pa òwe kan wípé ojúkòró kì í pa ojúkòró jẹ. Ìdí tí wọ́n máa fi ń pa òwe yìí ni wípé tí a bá rí ẹni tó ń bínú, tí ó ń faraya, tó lóun ò ní gbọ́, bẹ́ẹ̀ sì ni òun ò ní gbà lórí ọ̀rọ̀ kan tí ó fa àríyànjiyàn, tí ẹnìkan fi ọwọ́ àbòsí mú, tí ó kọ̀ láti sọ òdodo, tó sì jẹ́ wípé ọ̀rọ̀ náà jọ yé wọn yékéyéké. Àbí ó ṣojú mi kòró tí o sì mọ̀ sí i, tí kò sì ní kọ́mi-n-kọ́-ọ kankan nínú. A ó pa òwe yìí fún un, a ó fi rán an létí wípé ó jọ yé wa ni. Èyí tún ni díẹ̀ nínú ọgbọ́n àti òye àwọn àgbàlagbà. Ẹ jẹ́ ká fi kọ́gbọ́n.